àtòríṣe máma jẹ ń jìyà yí gbé o Ọlọ́run o àtòríṣe máma jẹ ń jìyà yí gbé o láyé ẹ̀dá tó bá fomi jẹ ìfúrúgbìn ó di dandan kó fayọ̀ ká Ọlọ́run o wò ó ọdún yìí tún lọ sópin bàbá Ọlọ́run o wò ó ọdún yìí tún lọ àwọn tó máa ràn mí lọ́wọ́ bàbá bá mi ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run o wò ó ọdún yìí tún lọ ó ní má jẹ́ ń tẹ́ má jẹ́ ń jìyà má jẹ́ kí n faṣọ ẹlẹ́yà búra Ọlọ́run o kí ló ṣẹlẹ̀ now let him get God ṣóhun nìkan ni ṣe bá jẹ́ Ọlọ́run yẹn ni mi lápẹ́tàìtì ojú máa ń tì mí olówó ya sótálákà ń fọwọ́ bomú orí mẹ̀kúnnù burú èso olówó tó yẹ kó máa pọ́nlá ọjọ́ olómọ̀ tí ó rówó lọ́fíńdà àwa ló ó ti kọ́ everybody báyìí ìlú ní ráìsì lọ́dọ̀ yín ṣá 100 ẹ lọ fọkàn bá ìlú ní lítà fuel sùúrù tó lọ́jọ́ ni ẹ ṣe sùúrù ọ̀rẹ́ wa kan olóhùn fẹ́ relocate láti Amẹ́ríkà sí Nàìjíríà mo níta ló sàṣẹ ọ ogun ìdílé ni o táwọn èèyàn fẹ́ jápa ìwọ ló fẹ́ jábọ̀ ok wọn yìí ní kọ́mọdé ó má dẹ́tẹ̀ tó bá ti lè dá gbógbé mi ìmọ̀ bóyá wọn ẹ̀yin tí ẹ bí á jẹ́ pé ọmọ Ọlọ́run ẹnu ọwọ́ sókè ọmọ Ọlọ́run mo jẹ́ láìkì yín mi láìkì àwọn tí ò kí ń parọ́ kó ṣe gbá táwọn àmì lọmọ Ọlọ́run ìwọ̀n bá wọn Ọlọ́run ni kó nawọ́ sókè o ọmọ Ọlọ́run ẹ má nawọ́ lẹ̀ o ẹ bá mi kọrin Ọlọ́run ṣe mí o mo sì fẹ́ gbà ẹ́ mọ́ mi gírẹ́tẹ̀ ká wálẹ̀ mi ò rọ́wọ́ kankan lókè mọ́ kì máa yí ṣe pé orí mi ò mọ̀ pé rárá lórí ìgbólóhùn ọ̀rọ̀ tí mo sọ jáde n kò sì fẹ́ kẹ́nikẹ́ni ṣì mí túmọ̀ Ọlọ́run ṣe mí o mo sì fẹ́ gba ẹ̀san. ṣé ẹ rẹ́ẹ̀dì kí á gbẹ̀san lára yín ẹ̀yin tẹ́ ẹ dìbò tán tẹ́ wá sọ pé ẹ kábàámọ̀ sẹ́yìn lẹ́wà dó kí á gbẹ̀san lọ́run lára yín. We are getting there. Làbákẹ́ ọ̀rọ̀ bọ̀ àwọn olówó èèyàn lórí TV èèyàn ojú tó lé èèyàn tó yìn àríyá èèyàn òréńté èèyàn Ifankaleluya náà ni ó lọ fà àrẹ̀mọ́gùsì olówó orí ọkọ̀ àríkẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọkọ̀ télọ̀ bàbẹ́ ẹjọ́ èèyàn ọmọ Èkìtì ṣẹ́ wa mí a máa ti rí nǹka ìwà o ìran Èkìtì jákèjádò àti ríwò ká ìwà o wá pé mọ̀ríbà kí bá mi kọ́ya máa ń ṣe ìbá ọ̀dọ́mọdé wulé mọ̀ máa júbà àgbàlagbà o ẹ jí kí mi mú kí mi lọ sí Ìkọ̀lé Èkìtì kí mi fi kí gbogbo ọmọ Èkìtì kété ẹlẹ́kọ̀ọ́lé ọmọ hàn bàlàyé aṣọ ẹ̀kọ́ lékè ríhùn má ṣọṣe kọ́ta alábòṣe ìyáta alábòṣe táwọn tún ta àlàbà kókó ìyẹn sojú ló mìíràn o bí wọ́n ti ń ṣe níṣẹ̀dálẹ̀ bàbá tó bí wọn lọ́mọ ẹlẹ́kọ̀ọ́lé ọmọ bàlàyé ọmọ àti ríhùn ká ìwà o ìra Èkìtì jákèjádò ìyẹn ayùn lẹ́hùn rẹ igi rẹ wàá mú tẹ̀yìn kù. Now, Antonio, ngbẹ̀ ni a tún lọ Kwara ṣé Kwara kọ́ ni Ìlọrin ibẹ̀ kọ́ lọ́fà ibẹ̀ kọ́ ló mú ẹran ibẹ̀ kọ́ ni tápà lè ń pe ègbò àlùmí ọmọ tápà tí fàmù sèlù ìgbà òbí mo bá wọn lódò mú rìn tẹ́rẹ́rẹ́ àwọn òbí mo bá wọn lódò mú rìn tààràrà tápà tìṣáájú mo bá tán mi ò bá tẹ̀yìn tán ọmọ ajífòrò dáná kúlíkúlí tápà ti ṣáájú bó bá wọn lókè odò wọn máa dúró kíni lórí ẹṣin tápà ti gbẹ̀yìn bó bá wọn lókè odò wọn máa jákẹ́ṣẹ́ mẹ́ṣin lẹ́nu ẹ̀ ń lódò wọn ní sísan ló san nílé Olúbísí ọmọ ẹranko yáyò ègbò àlùmí ọmọ tápà tí ń fàmùsèlú
òkú tápà wù mí ayé tápà ló wè mí ọjọ́ tí tápà bá kú wọ́n ní kí wọ́n wá òtútù òwú kí wọ́n wá afárá oyin òtútù òwú ṣọ̀pọ̀ afárá oyin ṣọ̀wọ́n nílé tápà lè ń pé wọ́n ní kí wọ́n máa gbẹ́lẹ̀ lógìdò. Oh God, mi ò lápẹ́tàìtì ìyá yẹn ń wò mí pé mo ní ẹ ti gbé bọ̀ yìí wá ẹ sáìn blank check ẹ mọ̀ bóyá mo mọ owó ná àrẹ̀mọ gúúsì èsì ẹ eléṣì ẹ èsì ẹ ìlérè àjọbọ ìtì ọmọ àpáṣà ọmọ akéré pọ̀ méégún ṣọ́ọ̀mù èsì ẹ nìyá ẹ nínú ìyá ẹ dùn gan èsì ẹ ìlérè àjọbọ ìtì ọmọ àpáṣà ọmọ akéré pọ̀ méégún bẹ́ẹ̀ bá dé ìlú yẹn báyìí àìmọye èrè tó ń lọta tó gan pa èyí tó ń fọmọ lọ́yàn tó gan pa èyí tó ń jó báyìí èyí tó gbómi sórí èsì ẹ ìlérè àjọbọ ìtì àrẹ̀mọ àwọn fámìlì yìí rè o ìtì ọmọ àpáṣà ọmọ akéré pọ̀ méégún mi ò gbọ́ kú yín mi ò gbọ́ kú yín. Ọba Ara Global Music Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Rotimi Onímọ̀lẹ̀ Èkó àkétì arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Èkó ló lókun lọ́sà àwa lọ lọ́hùn. Èkó ló lókun lọ́sà o àwa lọ lọ́hùn fún ọ̀sà o ṣe gbé lọ sábùjá. Òkun ò ṣe gbé lọ sábùjá o Èkó ló lókun lọ́sà àwa lọ. Èkó ló lókun lọ́sà o àwa lọ. Èkó ló lókun lọ́sà o àwa lọ lọ́hùn. Ọ̀sà ò ṣe gbé lọ sábùjá. Òkun ò ṣe gbé lọ sábùjá o. Èkó ló lókun lọ́sà àwa lọ lọ́hùn. Májẹ̀ ń wọnú àrùn ṣọ́ọ̀ṣì làwọn. Alájà ló ń lọ lóde ẹ̀gbóhùn, gbígbó olórìṣà ló ń lọ lóde ẹ̀gbóhùn àjà. Mo tẹ erin ókú, mo tẹ ẹfọ̀n ókú, mo tẹ gbìyà ńlá kan tí ń lọ lálẹ́ odò. Ọmọ ìpò wẹ́rẹ́wẹ́rẹ́ níta ìdúgbò. Èkó ló lókun lọ́sà o àwa lọ lọ́hùn fún. Ayé le nígbà tá a débi ọ̀gá wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí níbi orí. Ẹ má pàlọ́ ẹ̀yin lẹ fi òsì yẹn ti jí mi lẹ̀ báyìí. Ṣé ẹ mọ̀ pé ẹ má pàlọ́ kó kàn lọlẹ̀ díẹ̀? Ṣé ẹ mọ̀ pé pastors ibi tí wọ́n bá ti rìnrìn àjò bọ̀ nínú ayé tí wọ́n bá padà di pastor àbí tí Jésù padà arrest wọn tí wọ́n bá ń ṣe ìwàásù wọn kì í gbàgbé ẹ̀. Pastor kan orin fuji ló ń kọ tẹ́lẹ̀ kí Jésù tó wẹ̀ díẹ̀díẹ̀ kí Jésù tó arrest ẹ̀. Wọ́n wá ń ṣe crusade ìsọjí ìta gbangba làbákẹ́ ọ̀rọ̀ bọ̀ làwọn ló bá invite gbogbo èèyàn so kérò lè pọ̀ ó wá kó àwọn colleagues ẹ̀ sínú pósítà pé wọ́n máa mínísítà Pasuma Òṣùpá Wàsíù Àyìndé Atawẹ́wẹ́ Màláíkà Àyùbá ó kó wọn sínú pósítà gbogbo wọn náà wá jókòó sẹ́gbẹ̀ẹ́ àwọn pásítọ̀. Ó bá ní ntí ẹ̀mí mímọ́ ní kí n bá yín sọ̀rọ̀ lé lórí lónìí is relationship ìbáṣepọ̀ láàrin ẹnìkan sẹ́nìkan. Ká tó débi tí à ń lọ á ti kọ́ débi tá à lọ. Ká tó dantá fẹ́ dà á ti kọ́ dantá fẹ́ dà. Ìgbà tí mo wà nínú ayé tí mò ń kọrin ẹ̀mí orin ayé àwọn colleagues mi rèé àwọn contemporaries mi tá a jọ ń kọrin. Tí àjọṣepọ̀ tó dánmọ́ràn ò bá sí láàrin wa wọn ò ní wà mí lónìí. Praise the Lord. Ẹ má pàlọ́. Láwọn èèyàn bá ní ọba Pasuma lẹ́ ń wò lórí àga yẹn. Òṣùpá nìyẹn. Wàsíù Àyìndé nìyẹn kí wọ́n di ultimate.
Àtàwẹ́wẹ́ nìyẹn, Àyùbá nìyẹn, and the likes. Ẹ má bà relationship jẹ́. Làwọn èèyàn bá yarí pé ẹ̀sà ẹgbẹ́ máìkì fún ọ kí wọ́n ṣe hallelujah. Ṣé ẹ mọ̀ pé nínú Bíbélì nígbà tí ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ ní yàrá òkè lọ́jọ́ sí kí ló ṣẹlẹ̀? Mi ò gbọ́ yín. Ẹ̀mí mímọ́ àrẹ́sì tọ́ǹgì àwọn disciples wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ rírúurú èdè. Àtàwẹ́wẹ́ ni ẹ̀kọ́ pé kó ṣe hallelujah. Àṣẹ ẹ̀mí mímọ́ ti àrẹ́sì tọ́ǹgì ẹ̀. Bó ṣe gba máìkì báyìí tó fẹ́ ṣe hallelujah ló bá ní. Lóní jájá Jehovah lọ́ba wa. Jájá Jehovah lọ́ba wa. Jájá Jehovah lọ́ba wa. Jájá Jehovah lọ́ba wa. Ọba tó ń lajú afọ́jú. Ọba tó ń jí òkú dìde. Ó yá képe Jésù àgbọ̀. Képe Jésù àgbọ̀ o. Láwọn èèyàn fò sókè ní ó ń jó. Never the next person. Àyùbá kó wá hallelujah. Ó ìgbà mẹ́kì báyìí ló bá ní. Àṣẹjó Jésù láàrin rìn. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa jó. Ẹlùwà ọ̀pá kẹ́ máa jó. Àṣẹjó Jésù láàrin rìn. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa jó. Ẹlùwà ọ̀pá kẹ́ máa jó. Gẹ̀rẹ̀ 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 gẹ̀rẹ̀. Gẹ̀rẹ̀ 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 gẹ̀rẹ̀. Gẹ̀rẹ̀ 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 gẹ̀rẹ̀. Làwọn èèyàn pariwo dádì ní bá gbé màláìkà kó náà ṣe hallelujah bó ṣe gba máìkì ló bá ní. Ìgbà kan 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 làwa sínú mọ́. Ìgbà kan làwa sínú mọ́tò. Ó ṣe Ọlọ́run kò bá yé mi jẹ́. Ó fẹ́ rí mi sọ́tà lẹ́nu. Làwọn èèyàn fò sókè ní wọ́n pe Pasuma kó wá ṣe hallelujah. Bí Pasuma ṣe gba mic ló bá ní. Just like that, just like that, just like that. Bí mo ṣe ń pẹ́ Jehovah kí mi máa pèsè ìtànìyàn. Just like that. Bí mo ṣe ń yin Jehovah kí mi máa pèsè ìtànìyàn. Araba ń bí gospel ní ọdún bàngá màmá. Just like that. Bí mo ṣe ń pè é Jehovah kí mi máa pè é. Màyín Jésù lógo 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 lógo. Màyín Jésù Kristi lólùwà. Màyín Jésù Kristi lólùwà. Láwọn èèyàn fò sókè ní bá pèsè àìdí òṣùpá ìyàn dẹ̀ mọ́ jójó orin ló mọ̀ ọkọ̀ orí ẹ̀bí ti èèyàn méje bó ṣe ń bọ̀ lórí stage báyìí nígbà yẹ̀rẹ́ ti bá gbèjé. Àti bá gbé Jésù Jehovah Rabbi Shaddai àti Jehovah Nisi. Mo mẹ́ni tí mò ń sìn o, òun gangan nìkan mi ní sẹ́lòmí wọn sẹ́.
òun gangan nìkan mi ní sẹ́lómi mọ́. Òun gangan nìkan mi ní sẹ́lómi mọ́. Ó ní ìrìn àti máa ń gbèjé. Kò sí time. Yẹ́bà pé K1 pé kí K1 náà máa bọ̀ kó wá ṣe hallelujah. Ẹ̀mí mi ò ti àrẹ́sì ẹnu àwọn náà. Bí wọ́n ṣe gba máìkì báyìí, àwọn kọ́kọ́ fẹ́ proof wọ́n lè mọ̀ pé àwọn wà òkè ju àwọn olórin tó kù lọ. Wọ́n ní Bíbélì sọ pé ní gbogbo ká máa fọpẹ́ f'Olúwa. Àyìndé wá sí ìwé ọmọ ní gbogbo ṣe. Àyìndé mi wá sí ìwé igi jẹ́ gẹ́gẹ́. Ó ní ẹ̀yin bàbá ẹ má pẹ́ wá. Gbogbo ọ̀rọ̀ tó wà nílé yìí ọmọ ọlọ́pẹ́ là ń bá wí. Ẹ̀yin bàbá ẹ má pẹ́ wá. Wọ́n máa yìn ọ́ Jèhófà yìí